Fatima Mohammed ó bímọ fún mi nígbà tó dẹ̀ bímọ yẹn kó tó bímọ yẹn ló ti ní HIV. So nínú oyún wọ́n discover HIV yẹn as at that time HIV yẹn ó wà ní 39.9 viral load. So nígbà tá verify wọ́n refer wa láti General Hospital Ìkẹjà. So ṣé ẹ̀yin ṣáàtì ni. ní General Hospital Ìkẹjà wọ́n verify wọ́n ṣe test fún wa èmi wà negative ó wà positive. So wọ́n wá refer sí Ìsọlọ̀ General Hospital aṣàtúnṣe test ńbẹ̀ wọ́n rí pé ó wà positive èmi wà negative. lórí ìjókòó yẹn ìgbéyàwó bíi mẹ́ta ló wà ńbẹ̀. níbẹ̀ yẹn àwọn kọ̀ọ̀kan sọ fún àwọn ìyàwó wọn pé kán máa lọ pé kán máa wulẹ̀ délé àwọn asọkùnrin tí mo dẹ̀ nífẹ̀ẹ́ tí mi ì dẹ̀ ń ṣojú tí mi ń lọ kiri mo sọ pé kó má wọrí. So lẹ́yìn ìgbà tó bímọ tán tí viral load yẹn ti ń já wá sí bí 19%. nígbà tó mọ́ ń dàgbà wà láìbí láì rà sílẹ̀ wà mo jáde mo lọ bíṣẹ́ torí nǹkan ò dán mọ́ lásìkò yẹn bí mo ṣe ń bọ̀ báyìí mo wọnú ilé mo dókè báyìí máa bọ́ sísàlẹ̀ wọ́n ní ìyá àkọ́díjà ń fọṣọ ńsàlẹ̀ kí ló lọ fọṣọ ńsàlẹ̀ fún we have our private bed and everything kí ló lọ fọṣọ ńsàlẹ̀ fún mo wá bọ́ sísàlẹ̀ bá mo débi tí àwọn ará ilé ti ń fọṣọ mo béèrè lọ́wọ́ ẹni tó so instead of ẹni ẹ máa fi sọ fún mi pé ibi ìbàyí ló wà ẹni ẹ kọ́ ni à mi rí àkọ́díjà ó wá nawọ́ sẹ́nu ọ̀nà yàrá yẹn so nígbà tí mo máa débẹ̀ yẹn mo kàn yọjú lójú window mo dẹ̀ bá ọkùnrin lórí ẹ̀ tó jẹ́ tẹ́nàntì kí ló ń ṣe ilé mi wọ́n ń bára wọn sùn wọ́n á wò pé ìwọ tó ní HIV nítorí viral load ẹ ti low sí 19. ẹ̀yin ò jẹ́ súnmọ́ ọmọ láti. wọ́n fún mi ní supplement ní Sọlọ General Hospital Ìkẹjà sọ fún mi pé mi ì gbọ́dọ̀ súnmọ́ mọ́ bọ̀ nígbà táwọn rí fáwọn sí Sọlọ Ìsọlọ sọ fún mi pé ó fà pé during that period Àyìnkẹ́ also function Buhari fẹ́ ṣẹ̀ṣẹ̀ fà á commission late president ó ṣẹ̀fà á commission ẹ̀ so wọ́n ní wọ́n wà outdated so nígbà tán rí fáwọn sí Ìsọlọ ní mo lè má bá sùn pé supplement wà fún mi pé kí n má wọrí wọ́n láàfẹ́ tí mo ní òkè kan má wọrí wọ́n dẹ̀ kọ àwọn supplement ẹ̀ fún mi. ẹ̀dẹ̀ ń lò mo dẹ̀ ń lò ẹ̀dẹ̀ ń súnmọ́ wọn. wọ́n tún wá advice wọ́n tún consultant yẹn tún wá sọ fún mi pé help kan tí mo lè ṣe fún mi pé kí n make sure pé ó ń lo oògùn títí ẹ̀ HIV yẹn steady pé tó bá ń lò òun ló jẹ́ kó nítorí mo monitor ẹ̀ kó lò ló ṣe já wá sí 19 yẹn so lẹ́yìn ìgbà tó wá sí 19 ló bá tún bẹ̀rẹ̀ àgbèrè yìí. ọmọ tó bí tí ọmọ tó bí òní. ọmọ tó bí ní Sọlọ wọ́n sọ fún mi pé ọmọ yẹn ò gbọ́dọ̀ lo 24 hours kí n tó wá so mo débẹ̀ wọ́n fún wa ní supplement kan wọ́n la máa lò for 8 weeks fọmọ yẹn so a lò fún 8 weeks fọmọ yẹn so after 8 weeks a gbọ́mọ yẹn padà sí Ìsọlọ wọ́n ṣe test fún ọmọ yẹn wà negative so lẹ́yìn ìgbà yẹn fúnra rẹ̀ ó dẹ̀ kó lọ ó lóun fẹ́ lọ ṣe ìkómọ nílé ìyá òun nísẹ́yìn so nígbà tó dẹ̀ débẹ̀ mo sọ kó dé in 3 days nígbà tó máa di 4th day mò ń pè kò gbáago wọn á gbé irú rẹ̀ jẹ́ olélẹ̀ mo á ní òkè kó dúró nílé yẹ ẹ̀ pé màá padà wá àwa renegotiate èmi ò dẹ̀ lọ so láti gbà yẹn òun àti yẹ wọ́n ti ń ọ̀dọ́gbọ́n yẹn wọ́n á fọmọ yẹn lẹ́ ń sẹ́yìn. tọmọ sẹ́yìn ni wọ́n ni. Fúlàní tó ń gbé ìsẹ́yìn ni wọ́n. wọ́n á wò pé ìwọ tó lé HIV kí ló dé ṣé mi ló yẹ kí n tó a máa yes sir out of pity ni mo fi fẹ́ lady she had an accident. ìyẹn kì í fẹ́yìn out of pity. that is the problem I'm having she had an accident èmi mo gbé lọ gbóbi tí mo ti fix ẹsẹ̀ yẹn lẹ́yìn ìgbà yẹn reason tí mo ṣe wá ságídígbò ni pé they don't believe in Western education ọmọ yẹn tẹ bá gbọ́ Ìṣẹ́yìn ló ń sọkura so ibẹ̀ ni mo ti wá gbẹ́jọ́ wá sí Àgídìgbò so ọjọ́ tí mo gbẹ́jọ́ wá sí Àgídìgbò wọ́n pè wọ́n. níbo làwọn wà báyìí. Ìṣẹ́yìn ni ìyá ẹ̀ wà. ìyá ìyàwó yín. ìyá ẹni tó bímọ fún mi. tó bímọ fún yín ok kì í sí ìyàwó yín mọ́. Ìṣẹ́yìn ló wà so nígbà tá a pè ẹni tó bímọ fún yín gangan kọ́. ó wà lẹ́kọ̀ọ́ lágége but issue tó wà ń bẹ̀ kí n tó wá ságídìgbò mo sọ fún wọn pé ẹ jẹ́ kí n wá mọ́mọ́ yẹn kí n lọ fi sí school kẹ́mà wọ́n dẹ̀ ní kí n wá nígbà tá a dẹ̀ débẹ̀
nígbà tá a máa fi débẹ̀ èèyàn kan wá pè mí pé tí n bá dá lọ bẹ̀ tán bá fún mi lọ́mọ mo lè máa lọ lọ́nà kan arrange kan sọ pé mo kidnap ọmọ so bá a ṣe dé bus stop ibi Ìsẹ́yìn ọ̀hún pé bẹ̀rẹ̀ lólúwọlé àdónà so mo rí ọ́fíìsì àwọn àmọ̀tẹ́kùn bẹ̀ so mo dẹ̀ lọ bá wọn pé kànjọ kan wá witness bọ́n ṣe fẹ́ hand over wọn fún mi so ká tó débẹ̀ wọ́n ti sá lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá so nígbà tó máa dọ́dọ̀ ọlọ́pàá mo dẹ̀ sọ fáwọn ọlọ́pàá nǹkan tí mo wá ṣe lélẹ̀ mi first àwọn ọlọ́pàá ṣàbẹ̀ mí pé kí n má wọrí pé na civil matter mo dẹ̀ sọ fún wọn pé mò ń lọ ságídígbò nípa bá ń bá rí ẹ̀ báyìí ọjọ́ tó ń wá ságídígbò a ṣe agreement tá Gídígbò dẹ̀ ṣe mi rò bí ó lòdì sí nǹkan tí ò dá Àgídìgbò sọ fún wa pé wọ́n ní àwọn ò lè fún mi lọ́mọ òun náà as an child. ṣé obìnrin náà wá. Yes ìyá ẹ̀ náà wá àbúrò ẹ̀ náà wá ìyẹn àbúrò ẹ̀ jẹ́ ìyàwó Àfàràsákì tó ń tajà ní sawmill ní Shabab so wọ́n Àgídìgbò wá sọ fún Àgídìgbò wá agree pé a ní láti pé kí n lọ wá school pé tí n bá ti wá school o that was August 11 pé tí n bá ti wá school kí n padà wá so tí n bá ti padà wá àwọn wọn á mú representative láti Àgídìgbò láti lọ verify school yẹn àtòun náà bí tí wọ́n bá ti verify school yẹn àdẹ̀ sọ mo dẹ̀ sọ fún wọn pé màá máa sanwó mo school kan wà ní Ìbàdàn bí báyìí mi mọ̀ bí a mo lè porúkọ wọn mi mọ̀ bí a. mo mú school kan ní Ìbàdàn bí báyìí ẹyọ kan wà ní Ọ̀dẹ́dá l'Abẹ́òkúta ìkan dẹ̀ wà ní Ọbalàbí ní Ewékòró so nígbà tí mo dẹ̀ mú wá sí ìbàyìí ní last week Wednesday so àǹtí Yínká wá sọ fún mi pé òkè àwọn máa pè wọ́n wá pé Fatima fúnra rẹ̀ pé bàbá Àbíkẹ́ ti mú school wá o pé kó wá o so nígbà tí máa pàǹtí Yínká ní ọjọ́ Monday wọ́n ló pe àwọn padà pé òun ò ní lè wá Wednesday so pé Thursday lòun máa wá nígbà tó máa di Thursday tèmi débí báyìí àǹtí Yínká wá pè pé wọ́n ti débí báyìí pé bolo wà èsì tó máa fáǹtí Yínká ni pé òun ò wá òun ti gbé kéèsì lọ bòmí so wọ́n á dúró wọ́n ṣáà pé títí di bí ọwọ́ 4 PM nírọ̀lẹ́ pé òun ò wá kò tẹ ó fẹ́ kò gbágo wọn mọ́. ọmọ Sẹ́yìn ni wọ́n ni àbọ̀kàn gbé Sẹ́yìn. wọ́n ń gbé Sẹ́yìn mo ní Fúlàní tó ń gbé Sẹ́yìn ni wọ́n ń ṣọmọ Sẹ́yìn. Fúlàní ni wọ́n. bọ̀ ọkọ àbúrò ẹ̀ tọ́jọ́ wá ọkọ àbúrò ẹ̀ yẹn Àfàràsákì nìyẹn jẹ́ ó ń ta ọjà ní sawmill ìyẹn àbúrò ẹ̀ jẹ́ Aisha wọ́n á wò pé ìwọ tó ní HIV kó o tẹ̀ wá ń yà mí lẹ́nu báyìí dẹ́ẹ̀bí wọ́n ti hàn ọmọ yẹn láti gbà tán ti bí ọmọ yẹn. wọ́n lọ. ìwọ tó ní HIV tó ló fẹ́ máa bá mi tọ́jú ọmọ ṣé nǹkan t'Àgídìgbò dẹ̀ sọ mí ìdẹ̀rù bí i nǹkan t'Àgídìgbò sọ pé ó ti bá dìjú. ọmọ yẹn kan tẹ̀ ẹsẹ̀ bí nìyẹn. bẹ́ẹ̀ ni nǹkan t'Àgídìgbò agreement ta ṣe lọ́dọ̀ Àgídìgbò lélẹ̀ Àgídìgbò dẹ̀ ní kí lọ wá school wa so both of us we have an access to the child. Fatima àbí. Fatima Mohammed. Fatima Mohammed. ẹ̀gbọ́n ìyàwó Àfàràsákì ni. wá ní Àfàràsákì wá. Àfàràsákì wá ń Sẹ́yìn bẹ́ẹ̀. ìyàwó Aisha òun náà tẹ̀lé wá s'Àgídìgbò lọ́jọ́ kọ́kọ́ wá. ìyàwó Àfàràsákì àti Fatima a fẹ́ rí yín l'Àgídìgbò àti ìyá rẹ̀ ní ọjọ́ Monday. ọdún mélòó lọ́mọ yẹn. going to 7 years. a fẹ́ rí yín l'Àgídìgbò ní ọjọ́ Monday ká lè yanjú ọ̀rọ̀ yìí ká sì parí ẹ̀ síbi tó yẹ ká parí ẹ̀ sí. ká parí ẹ̀ síbi tó yẹ ká parí ẹ̀ sí. ẹ̀yin ọkùnrin ṣọgbọ́n wọ́n tó mọ tí wọ́n fún sọ́pílímẹ́ǹtì tó sì mọ nǹkan kan tó yẹ pé ogun ejò. káàdì tó fi ń tó yẹ pé gbogbo ejò jíjẹ ni ò ní jẹjẹkújẹ o àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ ń gbòòrò ayé. ẹ̀gbọ́n yìí náà ti ọmọ yẹn ṣé Fatima ọmọ Fúlàní ni ó rẹwà díẹ̀ bí a tó yẹ pé rẹwà rẹ lẹ fi
kò ń ṣe rírẹwà kò ń ṣe rírẹwà. láti ẹ fẹ́ yẹn out of pity ìyẹn máa fẹ́ yẹn out of pity gbogbo àlà ìyẹn fẹ́ o Ọlọ́run ṣàánú wa ni. ìyẹn fẹ́ yẹn out of pity o. wọ̀ àwọn kan rí ìyàwó bẹ́ẹ̀ tọ́lọ́run dẹ̀ ń kẹ́ wọn. ẹsẹ̀ yẹn as at that time the mentality they were having ìyá Aisha fúnra rẹ̀ ò believe pẹ́sẹ̀ yẹn lè join gbogbo severance mi gbogbo petition gbogbo retirement tí mo ní ibi tí mo ti ń ṣiṣẹ́ nígbẹ̀sà òun mo ná sórí ẹsẹ̀ yẹn ń gbóbì. ń bẹ̀rẹ̀ ti pàdé. ẹ ṣe nílé tèmi ń gbé step mother mi orthopedic doctor ni. ok ǹbẹ̀ lọ́ ti wá ṣe. ibẹ̀ lọ́ gbé wá. lọ́ gbé wá. ṣẹṣẹ yẹn. wow. so ńgbà tó wá ṣẹṣẹ yẹn táìmì ẹ̀mí lọ fún holiday láti ọ́fíìsì. lẹ́wà bá ń bẹ̀. so àwọn ọmọ àbúrò mi máa ń bá ṣeré that was how the familiarity came up. lójú yín ti ràn mọ́ pé wá fẹ̀yẹ́ kọ́ mọ yìí lọ. ìrìn àjò yẹn kọ́lọ́hún kádàrá la o kọ́lọ́hún ṣàánú mi ni. ẹ lè rí fọ́tò ẹ̀ kankan. mo ti fún ọ. àfilẹ̀ ni Fatima bìdí Fatima. ẹ̀hún lẹni tí ò bá lo supplement náà. Fatima mẹ́mẹ́ lótò lónìí ìjẹ́kọ́. àgbọ́dọ̀ lo picture yẹn àgbọ́dọ̀ lo. kò sí problem. ẹ o àgbọ́dọ̀ lo. ẹ̀yin tẹ́ ń béèrè ẹ má wọrí mo ti bá yín wò mo ti bá yín rí ẹ o. kò sí problem. àgbọ́dọ̀ lo ẹ má jẹ́ ká lò. kò sí problem. ẹ o torí gbogbo ohun tẹ́ ẹ ti sọ yẹn kò yẹ ká lò. kò sí problem. ṣùgbọ́n ṣá máa sọ ní ìṣe ẹlòmíì yóò máa sọ ọgbẹ́ tó jẹ́ Fatima kì í ké pé Fatima ṣùgbọ́n kéde àwọn Fatima yẹn Ìbàdàn kan ni wọ́n wà o. Fatima níbo ló ń gbé. Agége ok Fatima Agége ni o gbogbo Fatima tó wà lágége máa wá kí báwọn. kò lè jẹ́ Ìbàdàn láéláé kò lè jẹ́ Ìbàdàn àwọn Fatima tó wà ń bàdàn Fatima tí wọ́n free lẹ́ẹ̀sì ojú Fatima for verification láyé. onídìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà. ẹ̀yẹ má wọrí. just for the child to have good education. Fatima ẹ̀yọ̀dí sí wa lágídígbò. I don't have any problem with her. ẹ̀yọ̀dí sí wa ní àgídígbò ní ọjọ́ Monday tòun ti Aisha àti àfa Asaki àti ìyá Fatima náà kẹ̀dẹ̀ máa mú Khadija ẹ máa mú bọ̀